wíwá tí a wà láàyè agbára wa kọ́, wíwá tí a wà láàyè ògo ni forúkọ rẹ̀. Wíwá tí a wà láàyè agbára wa kọ́, wíwá tí a wà láàyè ògo ni forúkọ rẹ̀. Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ, Ọlọ́run ẹ̀mí mímọ́, ìṣẹ̀dá ayé àti ọ̀run, Ọlọ́run àgbààgbà mẹ́rìnlélógún, àìkú àìṣá àìtí àìrí àìdìbàjẹ́, adúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run. A fi gbogbo ògo ìyìn àti ọlá fún orúkọ yín. A yìn yín torí ẹ ò ní bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sì lẹ ò lópin. Adúpẹ́ tẹ́ ẹ tún pa wá mọ́, tẹ́ ẹ pa àwọn ọmọ yín mọ́ ní ọjọ́ ìní Ọlọ́run. Ẹ mú wọn jáde láyọ̀, ẹ sì mú wọn padà wọlé láyọ̀ àti àlàáfíà. With all their belongings, Father, you return them back home safely. We say thank you. Father, we say thank you for protecting their family, for protecting them from every evil. Father, we say thank you. You did not allow enemy to triumph over them. Father, we say thank you. We glorify your holy name. Accept our thanks in Jesus' name. Ọlọ́run adúpẹ́, ẹ jẹ́ kí ọ̀tá gbógun lórí ayé àwọn ọmọ yín, torí wọ́n jáde láyọ̀ wọ́n sì padà wọlé láyọ̀ àti àlàáfíà. Wọn ò gba lẹ́tà ìbànújẹ́, wọn ò gba ìpè ìbànújẹ́, ohun ibi ò ṣẹlẹ̀ sí wọn lénìí. Ọlọ́run àwa yìn yín fún ìṣọ́ àti ààbò yín tó dájú lórí àwọn ọmọ yín. Ẹlẹ́dàá gba ọpẹ́ wa. Mo fi àwọn ọmọ yín lé yín lọ́wọ́ bí wọ́n ti ń lọ sùn lásàálẹ̀ yìí. Ó gbàdúrà lórúkọ Bàbá, Tọmọ, Tẹ̀mí mímọ́. Áńgẹ́lì tó fi gbogbo ara ṣe iná, áńgẹ́lì tó kórìíra òkùnkùn, áńgẹ́lì tí kìí fi ìdájọ́ òkùnkùn falẹ̀, mo rán sí ilé yín bẹ́ẹ̀ tí ń gbóhùn mi yìí lórúkọ Bàbá, Tọmọ, Tẹ̀mí mímọ́. Ọ̀run kó sọ̀ wọ́n kalẹ̀ sínú ilé yín lórúkọ Jésù. Áńgẹ́lì tó máa pa gbogbo iṣẹ́ òkùnkùn run, áńgẹ́lì tó máa ṣíjìbò yìí, áńgẹ́lì tó máa mọdé àbò yín yípo, táwọn tí da iná wọn lọ́wọ́ lórúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí mímọ́. Ọ̀run kó sọ̀ wọ́n kalẹ̀ sínú ilé yín lórúkọ Jésù. Mo gbàdúrà bẹ́ẹ̀ tí ń lọ sùn lénìí, ọ̀run kó wọ̀ yín ní aṣọ iná. Bẹ́ẹ̀ tí ń lọ sùn ní alẹ́ yìí lórúkọ Bàbá, Tọmọ, Tẹ̀mí mímọ́. Ọ̀run kó dáná ààbò yín yípo. Ẹ ò ní tójú oorun dójú ikú, ẹ ò ní tójú àláwọ̀ kòtò. Ogun ìdágìrì òru kò ní nípa lórí yín. Olè ara, olè ẹ̀mí kò ní jà yín lórúkọ Jésù. Àlejò ọ̀ràn, àlejò ìbànújẹ́, àlejò ìpayín keke, àwọn tí kì í kanlẹ̀kùn kó tó wọlé lórúkọ Bàbá, Tọmọ, Tẹ̀mí mímọ́. Ọ̀run kó lé wọn jìnnà sí yín lórúkọ Jésù. Mo gbàdúrà ẹ̀jẹ̀ Jésù kó máa sàn nínú ilé yín lórúkọ Jésù. Ẹ̀jẹ̀ ìgbàlà, ẹ̀jẹ̀ tá a fi pa iṣẹ́ ìṣòro, ẹ̀jẹ̀ tá a fi ṣẹ́gun èṣù àtàwọn ọmọ ogun rẹ̀ tá ò sì rí ipò wọn mọ́ ní ìlú ọ̀run. Ẹ̀jẹ̀ yìí kó ṣèdìdì lé yín lórúkọ Jésù. Ọwọ́ Ọlọ́run kó wà lára yín sí rere lórúkọ Jésù. Májẹ̀mú òru lórúkọ Bàbá, Tọmọ, Tẹ̀mí mímọ́ kò ní ṣiṣẹ́ lòdì sí yín lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ti sùn lórúkọ Jésù, láyọ̀ lẹ máa jí lórúkọ Jésù. Ẹ ò ní gba ìpè ibi lóru yìí o, wọn ò ní pè yín ní pè ibi lórúkọ Jésù. Ẹ ò ní jí sí hospital, ẹ ò ní jí sí mọ́ṣúárì, ẹ ò ní jí sínú wàhálà, ẹ ò ní jí sínú ìpayín keke. Láyọ̀ lẹ sùn lórúkọ Bàbá, Tọmọ, Tẹ̀mí mímọ́. Láyọ̀ lẹ máa jí. Góò ní forúkọ Ọlọ́run lókè ọ̀run. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Fire. That is the voice of our Father in the Lord, Pastor Femi Adebayo, the General Overseer of End Time Heavenly Revival Ministry, situated at 108 Kandos Road, 2-story bus stop, Barua, Epajayobo, Lagos. Please join us again tomorrow for another powerful prayer session on this prayer program, Morning Devotion with Pastor Femi Adebayo.
On YouTube, you can visit all our social media platforms as displayed on your screen. For counseling and prayers, please contact us on the address shown on your screen. As you are listening and subscribing, may the Lord Almighty bless you richly in the name of Jesus. Amen. àṣálẹ́ ìrànlọ́dọọdún ìjọ End Time Heavenly Revival Ministry tún pè yí o tọdún yìí máa yàtọ̀. àkórí tọdún yìí ni ìhó ayọ̀ Sound of Joy. ẹ wá pàdé àwọn òǹkọrin ẹ̀mí nì Bísí Aláwìyé Àlùkò, Evangelist Elijah Akíntúndé Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ àti ọ̀dọ́mọkùnrin afọ́nfẹ́rẹ́ nì Adédoyin Sáà níbi àṣálẹ́ ìyìn ọlọ́dọọdún ìjọ End Time Heavenly Revival Ministry tọdún yìí. Pásítọ̀ Fẹ́mi Adébáyọ̀ máa wà ń kalẹ̀ fún àkànṣe àdúrà lọ́jọ́ 11 oṣù kejìlá. ẹ jẹ́ àjọ pé o ní 108 Kandos Road 2-story bus stop Baruwa Ìpájà bẹ̀rẹ̀ láago 10 àṣálẹ́ dọjọ́ kejì. ẹ wá kájọ hó ìhó ayọ̀.